الباسط رب العرش أعلاك بين الرجال بعلم ثم أسماك في زورة العلم ثم حسن الخلق سواك وبالتزاين بالقرآن أرضاك دعوة الولاية من الله وأنشاك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. اللهم صل وسلم وبارك على المنعوت من ربه بأطيب النعوت وأجل الصفات رسول الرحمة عادل الهمة مولى النعمة كاشف الغمة منير الظلمة صلى الله عليه وسلم إمام الهمة عليه صلوات من الله وتسليمات وعلى آله وأصحابه وأتباعه وأنصاره وأهل بيته وأزواجه ومن والاهم إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. Àpanupọ̀ gbogbo àwa tí ìtọ́sẹ́kù lórí ahọ́n wa ẹ jẹ́ ká gbé títóbi fún Ọlọ́run. Allahu Akbar. Tí a bá rí kí gbogbo jàmọ́ orí Ọlọ́run gbé tóbi kì í ṣe pé Ọlọ́run ló kàn lábùkù pé kò ga mọ́ ẹni tí ò kí Ọlọ́run yẹn ló fira rẹ̀ hàn pé òun yẹ̀bùyẹ̀bù. La ilaha illallah. Allahu akbar kabira. Wọ́n ní ẹrú kan ó rárẹ̀ ju ewé ègbó lọ. Hayyakumullah. Ẹni ó bá mọ ìrárẹ̀ tí ojú ewé ègbó máa ń rí tí ewúrẹ́ bá ki ewé ègbó mọ́lẹ̀ yóò wá fi ẹsẹ̀ left mú mọ́lẹ̀ báyìí. Ya Rabbi. Yá máa já pàtì báyìí. La ilaha illallah. Ẹni tí ìrárẹ̀ ò bá rí kìí sì mọ bí ìrárẹ̀ ṣe tóbi tó. Tí Ọlọ́run ò bá tóbi lọ́dọ̀ rẹ kò sí wàhálà. Bí mi adìẹ ò bá yẹ mọ́sálásí ìtàn rẹ̀ ó ṣàyẹ̀ lórí ìrẹsì mọ́mù. Walillahi. Tó bá jẹ́ pé ọwọ́ pé ó kàn tiẹ̀ kó ẹjọ́ máwọn olóríire lálẹ́ yìí níbí tí wọn náà ríra rẹ̀ wò mọ́ olóríire gbé títóbi fún Ọlọ́run ọba tó ga ju gbogbo ọba lọ. Walillahi fi kulli tarikati. Má wo pé nìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò wí. Alfa Yusufu. Hayyakumullah. Ẹni bá ń bá ní du oyè kò ní fi ọ̀nà ilé baálẹ̀ hàn ni. Ẹni bá ń bá ní dòye kò ní fọ̀nà ilé baálẹ̀ hàn ni o. Tó bá fi lè di wípé ìwọ fẹ́ jẹ́ èmi fẹ́ jẹ́ ibo wa lọ́nà ilé baálẹ̀ tí ó fi wá joyè park 9 lájọ para wa sí. Walillahi fi kulli tarikati. Gbogbo àwa táwa ń bí lálẹ́ yìí ó dá mi lójú pé a fẹ́ soríire ni. Lillahi fi kulli tarikati. Ó dàbà alẹ́ ní tó ti ṣe tẹ́lẹ̀ kò fẹ́ kó bàjẹ́. Walillahi fi kulli tarikati. Méjì ni àdúrà àwa kò mọ̀ sí Ọlọ́run jí ó dáa fún wa àwọn kò mọ̀ sí Ọlọ́run mọ̀ jí ó bàjẹ́ mọ́. Walillahi fi kulli tarikati. Ṣé wá rí ẹgbẹ̀rún àgúnmu àtìlẹ́yìn ẹ̀kọ́ gbóná ni. Hayyakumullah. O lè dá oríire ṣe láì kí Ọlọ́run nínú sẹ̀mí rẹ fáwọn tó ti ṣe. Ọwọ́ pa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ń dé etí rẹ lẹ́ẹ̀kan náà tá à ń sọ ìyún tọpẹ́. Lillahi fi kulli tarikati. Ọkùnrin ni ẹ́ Ọlọ́run ò gẹ́ẹ̀tì yàrá fún ẹ sílé àná. Lillahi. Ó tó ń tó yẹ kí wọn náà dúpẹ́ kó o máa yíra mọ́lẹ̀ fọ́lọ́hún.
ẹni tí ò bá kábùkù rí òní mọ iyì tí ń bẹ nínú yìí. في كل تاركة obìnrin tí ọkọ rẹ̀ ò ní rántí fẹ́yàwó lé kó gbé Ọlọ́run tóbi. وتسكينة ọkọ tó wà ń bí wo ìyàwó rẹ̀ o. obìnrin tọkọ rẹ̀ ò ní rántí fẹ́yàwó lé kó gbé Ọlọ́run tóbi. táwọn kan ti bọ́. ولله في كل تاركة olólùfẹ́ mi kan ní Èkó ó fẹ́ ìyàwó kejì ó wá fẹ́ dùn ìyàwó àkọ́kọ́ díẹ̀ gbogbo ọ̀nà tá máa ń gbà wá ìdùnnú onítọ̀ wá pè mí pé bó lẹ ti ṣe tọ̀dọ̀ yín sàmọ̀ pé báyìí ni lágbájá ṣe tó fi mú ẹ̀rùn èsín jẹ ẹ̀rùn kì í papọ̀ wèrè yọ̀dà ó ń pọ̀fọ̀. لله في كل تاركة onítọ̀ ń fẹ́ kí orí òun kan máa gbá bíi bọ́ọ̀lù nu. وتسكينة wọ́n ń pọ̀fọ̀ tí wèrè bá ti yọ̀dà. ìntò ní tí jáṣẹ gangan wàá lò wá gbèrò. لله في كل تاركة wèrè wá mú dàjáde wá ní ajígini. ولله في كل تاركة arìngini. لله في كل تاركة kó o tó sọ pé orí gìnìgìnì wọ ọjà owó ti máa fa ìjẹ́ ńlẹ̀ẹ́lẹ̀. ولله في كل تاركة ẹrú Ọlọ́run yìí wá bí mi pé kí la tún lè fi dùn obìnrin nínú. mo ní ẹjẹ́ á gẹ́ẹ̀tì Prado kan. tó gbẹ. la bá gẹ́ẹ̀tì Prado yẹn wọ́n sì pè mí wọnú ilé lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ́ èmi ni mo pírẹsẹ́ǹtì kí Prado fún Alhaji Falaja inú Alhaja dùn kódà wọ́n tún ti fún ẹni tá à ń wí ní Hajj 2026. Insha Allah. wọ́n ti Allahu Akbar o. Lillahi. nígbà tí yóò di ọjọ́ kejì tí wọ́n sùn Alhaji bá tún jí ló tún bá Alhaja tí ń sunkún. ǹjẹ́ kí ló tún fa ẹkún tó tó báyìí? ló bẹ́kún dé. sẹ́mi pé bẹ́ẹ̀ yẹn bá níbi léṣe tó ní jẹnẹrétọ̀ tó ẹ̀ dáná sunlé. Ayakumullah. bí Ọlọ́run bá sóore ìwọ̀n láyọ̀ gbọ́dọ̀ mọ́ bí ìbànújẹ́ bá dé náà ìwọ̀n ní kẹ́kún ó mọ́. Insha Allah. má fi ẹkún rẹ pa ẹni tí ń rẹ́rìn lọ́wọ́ lẹ́kún má fi ẹ̀rín rẹ kó wàhálà bá ẹni tí ń banújẹ́ ọjọ́ ọdún lọ́jọ́ tiẹ̀ òun lọ́jọ́ ìbànújẹ́ ẹlòmíì. Allah. ọjọ́ tí wọ́n ní ẹnìkan ga ni wọ́n já ẹnìkan bọ́. La ilaha illallah. bó o bá wá fẹ́ mọ gbogbo nǹkan ìjọ́ tí wọ́n bímọ tí wọ́n ní adúpẹ́ àbímọ tuntun lọ́lọ́run gbọ́ ọmọ owó ẹlòmíì lọ. Walillahi fi kulli tarikatin. ẹrú Ọlọ́run tá a wá ń wí yìí ó wá wò pé kí la tún lè fi dùn yá yìí nínú a ti fún un ní hajj Prado ni a tún pírẹsẹ̀ntì yìí kí ló tún wá ń pa yín lẹ́kún tó tó báyìí obìnrin yẹn ní nǹkan kan tí mo kàn fẹ́ ó wá ní kí ni mo wá ní ẹ béèrè lọ́wọ́ Alhaja pé kí ni wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe ẹrú Ọlọ́run yìí bá ní n tí mo fẹ́ yọ nǹkan tó lè dùn mí nínú láyé yìí ẹ dá padà ó ní sọ́jà bíi búrẹ́dì tá a gbà ní bẹ́kìrì tá a ní kò ní ṣúgà tó tá a lọ dá padà bó ti brown jù. wọ́n fẹ́ yàwó léèyàn ó wá ní tó lè dùn òun nínú ni kí wọ́n dá padà ẹ̀yin yá wa ẹni wọ́n ti fẹ́ lé ṣé kán dá padà kán má dá padà Ọlọ́run kó ṣe àjọgbé wa kó ṣe é ní dùnnú. Àmín. gbogbo obìnrin tó wà ń bí ọkọ yín ò ní rántí fẹ́ yàwó léyìn ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ wà ń bí as-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. àwọn ọkùnrin tá a wà ń bí ẹja wa náà tẹ́wọ́ obìnrin ti tẹ́wọ́ àdúrà tiwọn wọ́n ti sàmí ẹ̀yin náà tẹ́wọ́ Ọlọ́run mọ́ ṣe yín lórí ìyàwó kan. wa tazkinatin fil wara shahidun. ẹ wà mí bó ṣe kílẹ̀. wa tazkinatin
في الورى شاهد. akí ọlọ́run tí ò lọ́jọ́ eré kò lọ́jọ́ ọjà. لله في كل طريقة. kò ní ọjọ́ ọ̀sẹ̀ kò lọ́jọ́ ìsinmi. ولله في كل طريقة. àìní ọjọ́ ìbí ni òní jẹ́ lọ́jọ́ kú. لله في كل طريقة. ìgbà tó bẹ̀rẹ̀ kò tí ì mọ̀ sígbà gbogbo ìgbà yóò tán ọlọ́run mọ̀ sẹ́kù. ولله في كل طريقة. àyòkù ànábì wa Muhammad. ما فقد لما دونه. yòǹbó ànábì kí fìlà ó bọ́ọ̀lẹ̀ lórí rẹ̀. مثل محمد. aṣáájú ayé. مثل محمد. ànábì Muhammad. مثل محمد. aṣáájú ọ̀run. مثل محمد. ànábì Muhammad. مثل محمد. ó dé lógún parí. مثل محمد. ànábì Muhammad. مثل محمد. ó délẹ̀ gẹ́dògo. مثل محمد. ẹni ó bá wọn tó wọn tó tún jù wọn. مثل محمد. bàbá tó mọ bàbá ṣe jù ànábì Muhammad. مثل محمد. ọkọ tó mọ ọkọ ṣe jù ànábì Muhammad. مثل محمد. aṣáájú tó mọ wájú lò ànábì wa Muhammad. وما فقد لما دونه. مثل محمد. ẹni ó bá yọ́nú sí bọ́lá ṣe fi ànábì ṣáájú wa. عليه وسلم. tí kádàrá tá a kọ yìí bá dùn mẹ́. ànábì Musa aleyhi salam. عليه الصلاة والسلام. ó ń ka tírà rẹ̀ níjọ́ kan. fara'a anna qawman ya'ti fi akhiri zaman. يقبل الله. ó wá rí i pé àwọn ìjọ kan ó wà ní òpin ìgbà. ìdá ahasanu hasanatan wahida. tí wọ́n bá ṣiṣẹ́ rere ẹyọ kan péré. ọba mi tó ní ayé àtọ̀run yóò sì ṣe ẹ̀san rẹ̀ lọ́nà lọ́pọ̀ mẹ́wàá fún wọn. لا إله إلا الله. faqala Isa ya Rabb. ànábì Isa ní bá ní ọlọ́run ọba mi o. ij'alhum ummati. dákun. sàwọn ìjọ tí ẹ kọ síbí bá mi ṣe wọ́n níjọ tọ̀dọ̀ mi. ta ni ò fẹ́ nǹkan rẹ̀. ani kárí owó. ànábì Musa tọrọ bẹ́ẹ̀ ọlọ́run ní kálá kò lè rí bẹ́ẹ̀. ummatu Muhammad. ما فقد لما دونه. مثل محمد. ọba mi ní ìjọ ànábì Muhammad ni wọ́n o. عليه وسلم. àwọn ìjọ tí ìgẹ́ ó dùn wọ́n put kọrí wọ́n put magi wọ́n lè lóróró yóò sẹ̀mẹ́ ń pẹ́. وما فقد لما دونه. مثل محمد. ọwọ́ pé bí wọ́n bá ní kọ́ ọmọ lẹ́yìn ànábì jáde bí n bá tó ẹ̀yìn ànábì máa tò sí I'm super proud of that. ولا مثله حتى القيامة فقد. ṣé ó lè yòǹbó ànábì nísìnyí àbí àtúnṣọ̀rọ̀ rẹ̀ díẹ̀ sí. يا مؤمنون بأن أحمد مرسل. صلوا عليه وسلموا تسليما. ìjókòó tí a wà nínú ẹ̀ yìí a ní ọ̀gá أكرمكم الله. òkè lókè òkè. يحكم الله. ọ̀tọ̀ ni kí wọ́n pè nǹkan lókè ọ̀tọ̀ ni kí wọ́n tún wá gbé gegele kan sí orí òkè. لا إله إلا الله. wọ́n pe àwọn kan níbi tán kérédé wọ́n pè wọ́n ní eégún núgò. الله. ṣùgbọ́n ibi tí ẹ̀yin tóbi dé ẹ̀yin tóbi ẹtún ga jòkè lọ. لله قوم. ọba tí tírú rẹ̀ ò kọ́mọ̀ nínú ayé. أخلصوا في حبه. ọba ìlú Ìlọrin. لله قوم. àwa ní bàbá wa tó jẹ́ pé bó o bá ti rí aṣọ ọba lórí. لله قوم. bó o bá rí àga ọba lórí. لله قوم. àwọn èèyàn ń pọ̀ ọ̀pá ilé ká tó sọ èèyàn. لله قوم. àwọn lọ́jà bí ẹ̀sùn su. لله قوم. bàbá mi àgbà níjòkó bàbá wa Maulana Sheikh Martaba bàbá wa Madibu ẹsẹ ṣéwù. لله قوم أخلصوا في حبه. man lam yalbis
mímọ̀ libasi náà. Ayakumullah. ẹni tí ò bá wọ̀ nínú aṣọ wa tí kò jẹ nínú oúnjẹ wa tí kò rìn ní ojú ọ̀nà wa kò lè mọ̀ ṣe wa. Lillahi qawmun. Ìbàdàn ni agbé bí àpọ́nlé ànábì orí ló fi rìn wọ bí kò ṣẹ̀ṣẹ̀. Lillahi qawmun. ṣùgbọ́n wá jọ mí lójú wípé níbi tí wọ́n ti máa ń kọ́ni láṣẹ ibẹ̀ tún ni wọ́n tún ní ká gbé ráìsì wa wá pé ẹsẹ̀ wẹ̀ jẹ́ àtọ̀wò ìlú Ìlọrin wọ́n tún wá tẹ́wọ́ gba ẹ̀bùn Ọlọ́run lára àpọ́nlé ànábì. Akhlasu. kò fẹ́ ṣẹlẹ̀ láàrin oṣù kan kí n má dé Ìlọrin lọ ṣe wáàsí. ìlú tó ní wáàsí ti bẹ̀rẹ̀ tó ní wáàsí parí sí. Lillahi qawmun. tá a bá wá rí àwọn tí wọ́n ń ṣe wá lóge. Ayakumullah. àwọn tí wọ́n ń tẹ́tí sí wa. Lillahi qawmun. àwọn tí wọ́n fi ìfẹ́ sẹ́mọ̀ yí pé àyè ìfẹ́ sífẹ́ ni máa ń mú eégún dúró wò rẹ̀ dùn. Ayakumullah. ibi ẹ bá ti rí eégún pẹ̀lú kọ̀súmù pẹ̀lẹ́kù tó náà tún wá dúró báyìí tí ń wo ẹdun. ó fẹ́ pẹ́ lẹ́dùn lẹ́ni ìrántí ń bẹ lára rẹ̀ jù rẹ̀ dùn lọ. Lillahi qawmun. tí lọrin bá fi lọ sọ wípé àwọn fẹ́ tọ́ ń tóun ṣe wò ó mọ̀ tí lálùbáríkà ẹsẹ̀ ìlú Ìlọrin tẹ́ fàlùbáríkà sí fún wa. Akhlasu fi rabbihi. ẹ bá ń ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta fún bàbá. Shehu. Shehu. ẹlẹ́ẹ̀kẹta. Shehu. wallahu ya'simuka minan nas. Àmín. la takhafu darakan wala tahsa wala hawla wala quwwata. Illa billahi aliyyil azim. bàbá kárírù yín ní ìta ní òru a jẹ́ pé nǹkan yín náà lẹ jókòó tì. Ayakumullah. ìlàlà tún gẹ̀rù làfsí ni wípé bàbá wa àgbà Ameerul-Jaish ààrẹ ní sí àdámọ̀lá àyàtà fún wọn. Adamallahu ayatahu. ẹ wí ṣéwù fún wọn. Sheikhu. èyí ń jẹ́ kó yé wa wípé wọ́n jí ọmọ nílé wọ́n jọ ọmọ lájò. Ayakumullah. wọ́n dẹ̀ rí iṣẹ́ dáadáa gbèsè láàrin ìlú. ẹni tí ò bá tó ń tó ń pera rẹ̀ kí ló fẹ́ wọ yín dòde rẹ̀ lówó lẹ̀ ń wá ni. La ilaha illallah. kí ni jẹ́ owó gbogbo tí jẹ́rùn owó àtẹ́lẹwọ́ yín lọ́lọ́run kò sí. Alhamdulillahi. tó dẹ̀ ń bá ti ní tí owó ò lè rà ó ti ní ìyálàyà owó láyé. bàbá ẹ ṣe ẹ kú dìde sà. mo kí bàbá wa Inda Salati. Sheikhu. wí kó dùn mọ́ mi dáadáa. Sheikhu. torí pé a ní ọ̀gá Ayakumullah. aṣáájú tí kì í so níkanra. Lillahi qawmun. wo bí o lè kàyà ká má lè sọ̀rọ̀ lójú rẹ ṣùgbọ́n o lè kẹ̀yìn á lè bú ọ lẹ́yìn. Lillahi qawmun akhlasu fi rabbihi. bàbá wa gbà Nakibul Ashrafi. Lillahi qawmun. ẹ bá ń wí ṣéwù fún wọn. Sheikhu. ìntì máa dá wàhálà lẹ̀ fún ọmọlúàbí. ó ní wípé nǹkan méjì kì í yá lọ́dọ̀ ọmọlúàbí ọ̀rọ̀ rẹ̀ yá ìrìn rẹ̀ yá torí yóò fẹ́ fún gbogbo oníwọ̀ ní ìwọ̀ bẹ́ẹ̀ yín bá wá ń wojú aago ńgbà tí èsì ẹ̀yìn ní ń kí orin tí olórin rí kó máa kọ bó ti rí ó dùn tó bá jẹ́ pé kọ̀ rẹ kọ́ ló fi síbẹ̀ etí kan lásán ni wàá kàn máa fi gbọ́ ṣùgbọ́n bí ààyè ṣe rí kó dí tó a gbọ́dọ̀ kí bàbá wa Nakibul Ashraf. Adamallahu ayatahu. ẹ ṣe tẹ tàwálà òmùrù gbogbo wa. ẹ ń rẹpírẹsẹ̀ntì wa lọ́nà tó dáa. wàláhi tamasaltana bishaklin jayyid. we are super proud of you sir. inú wa máa dùn pa ní yín níwájú. Alhamdulillah. kí wọ́n ní ọ̀gá yín dà ẹ mú jáde ẹ̀dùn rí mọ́yàn. Allah. èèyàn lè fẹ́ obìnrin oríṣi méjì lóbìnrin obìnrin a máa rẹwà kó má yẹwájú mọ́tò. La ilaha illallah. Lillahi qawmun akhlasu fi rabbihi. bàbá ní gbogbo àyè lẹ ti yẹwájú. Fa'abahum. yàtọ̀ sí wípé wọ́n bí yín síwájú. Fa'abahum.
ẹ wọṣọ wájú dàgbà. فأبوا ẹ mú mi wájú dàgbà. فأبوا wọ́n lè tóbi níbi tá ti bí ẹ bó o bá ti ní tó tóbi lára á sì ẹ mọ́mọ́ kéékèèké. واختاروا خداما bàbá wa àgbà ìdásàlátì. شيخ ayyakumullahu wa فأبوا واختاروا خداما bàbá wa nàkíbùlẹ̀ àṣírọ́ ẹ̀dùn rí mọ̀ọ́yàn mo lóbìnrin lè rẹwà kó má yẹ wájú ọkọ̀. فأبوا bírù rẹ̀ ò bá ṣe ọ́ rí jẹ́ kí n fún ọ ní ètò illustration tó súnmọ́. فأبوا a ní kó o fẹ́ tó gbéra ńlẹ̀ tó dùn rí mọ̀ọ́yàn tó tójú yẹn sáná tó taná díẹ̀ tó fit. tó taná tó tí ò súná. فأبوا واختاروا خداما ẹlòmíì taná ṣùgbọ́n náà yẹn ò dénú bàbá ògo yín taná nú. فأبوا واختاروا خداما ọlá àfàṣàlà tí pọ̀ débi pé ó tó tan hotspot. قوم إذا جل السلام عليهم bàbá wa àgbàyìn dásàlà tí ẹ tóbi ní bíbí ẹ tóbi ní dídá ẹ tó tóbi ń kádàrá. قوم bí wọ́n bá tún ní kẹ́ ẹ sọ̀rọ̀ nísìn in tó tóbi ni yóò tún jáde lẹ́nu yín. àṣẹyìn ilẹ̀ dára yín ni. قوم إذا جل السلام عليهم tó bá jẹ́ pé ọwọ́ yín náà lẹ fi kọ kádàrá bàbá ẹ land writing o. قوم هنالك سجدا وقياما obìnrin tí ò bá yẹ wájú mọ́tò bẹ́ẹ̀ bá gbé síwájú mọ́tò ọlọ́pàá ó máa dáyàn dúró ṣeré ni pé stop Park. stop park Park. park mo ní kó o páàkì ẹ ṣe bàbá ẹ kú ìnáwó. منيسا جنة سلام عليهم ṣùgbọ́n tó o bá gbé obìnrin tó ṣe tán ayé àtiwọ̀ náà rí tó ń dá tọ́mì tó o bá gbé síwájú ọlọ́pàá tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yóò kọ́ sir you can go sir قوم anything for the boys. هنالك سجدا وقياما èmi ò rí fíìdì tẹ́ ẹ̀ yẹ ibi àyèkáyè nìkan lẹ̀ yẹ láyé. يتلذذون بذكره في ليلهم mo fi àbá ìdásọ̀lá tí ibẹ̀ bàbá mi àgbà nílé yẹn sí ẹ mọ́ bínú sí mi lọ́jọ́ sí. وزيارهم ojú dẹ̀ ń tì mí. لا يبرهون صياما mo fi àbá wa àgbà ìdásọ̀lá tí Nakibul Ashraf mo fi kí bàbá wa Sẹ́ríkì Quadiriyyah. قوم نزاع bàbá tó pọ̀ pa قوم نزاع جنة سلام عليهم ẹ tún pọ̀ pin. قوم نزاع جنة سلام عليهم àwọn kan ní ọjà láyé bàbá ọjà tèétẹ́yìn náà yìí ọjà yìí mọ̀ yọ owó gan. قوم bàbá wa Sẹ́ríkì Quadiriyyah àwọn kan tún rìn síwájú wọ́n tún ní òjé láyé òjé ayé òdè jẹ́yìn. قوم نزاع جنة سلام عليهم ayé yìí ilé ọlá ilé iyì fẹ́ni ọlọ́run bá fẹ́ bùn yìí ni ẹ sì wá sáyé eléyìí láyé ẹyọ kan wọ́n mọ̀ ẹni ó wà láyé lọ́wọ́ wọ́n mọ̀ pé wà á mẹ̀ àwọn tó ti kú wọ́n ti lọ fi sẹ́yìn jẹ́ lọ́hùn pé òkè kan ń bẹ o èèkàn kan ń bẹ o èèyàn kan ń bẹ o ẹ̀sà kan ń bẹ o nínú ìjọ àfàṣàlátì ló wà o. قوم نزاع جنة سلام عليهم inú wa dùn pa níyín nínú ayé pẹ̀lú wa ọwọ́ pàwọn náà wá ní àṣírù yín wàláhi naftakhir bikum. قوم هنالك سجدا وقياما bàbá mi àgbà ní ẹgbẹ́ wọn bàbá wa Mawlana Khalifa gbà fún gbogbo Quadiriyyah ní Lagos State ẹ ṣe ṣéwù fún bàbá. شيخ bàbá mi bàbá wa gbà àmọ̀sá قوم àmọ̀sá owó قوم هنالك àmọ̀sá ọlá قوم هنالك àmọ̀sá akéwù قوم هنالك àmọ̀sá àmọ̀ قوم هنالك àmọ̀sá odidi Lagos قوم هنالك èèyàn kan bíi population China. سجدا وقياما ọlọ́run mọ́ padà mọ́ fẹ́ padà lẹ́yìn yín. قوم mo kí هنالك bàbá mi àgbẹ̀ Yorùbá حياكم الله adúpẹ́ pé òkè ló dìde òkè ló jòkó. هنالك سجدا وقياما èèmọ̀ dìde èèmọ̀ jòkó. هنالك سجدا وقياما ìwọ ló dá mọ̀ ló fi lérò wípé ọmọ kìnìún èsè kìnìún. حياكم الله akínyín púpọ̀ o, ọlọ́run jẹ́ mi yóò kù fún wa. آمين يا الله قوم هنالك سجدا
وقياما mo kí bàbá mi àgbà ẹlẹ́sìn mẹ́ta. هنالك سجدا وقياما nígbà tí Ìbàdàn ń jẹ́ Ìbàdàn Ìbàdàn sì ń jẹ́ Ìbàdàn dọ̀la torí aṣọ ẹ̀yẹ̀yẹ́ ọ̀rọ̀ ni pé ńgbà tó wó níyì. هنالك سجدا وقياما. ta ni ó sọ fún wa pé owó ò gba yìí mọ́? bàbá mi àgbà ẹlẹ́sìn mẹ́ta gbogbo ìgbà tí owó bá sì ń gba yìí lẹ́mọ̀ níyì láyé. àmín ya Allah. torí pé ògo tí wọ́n fúnrú yín ògo kan tí ò wọ́pọ̀ nú ògo ni. kọ́mú hunalika. ọlá tán fún yín ọlá kan tó jinná ni. sujada kiyama. bàbá mi àgbà ẹlẹ́sìn mẹ́ta èèyàn pọ̀ lára wàsó èèyàn méjì péré ló gbẹ́jà dání. sujada kiyama. àfáà lè pọ̀ nílùú. hunalika. èèyàn lè pọ̀ láyé. hunalika sujada kiyama. a ní àwọn kan èèyàn kéèyàn láàsì wọn mọ́ alẹ́yìn kan èèyàn yéèyàn láàmọ̀ pé yín. kọ́mú hunalika sujada kiyama. wọn náà mú wá sóko owó bàbá yìí ti mú dání ẹ̀ka èèyàn tó wà ń bẹ̀ méjì inú wọn ló rẹ̀ jágbé. ó lérò pé gbogbo àwa tá a wáyé èmi lórí ìwọ lórí àwa lórí ẹ̀yin lórí òun lórí ó wá lérò pé gbogbo olórí lọ́rùn ni ó so lórí láyé. hunalika sujada kiyama. yàtọ̀ subira àmọ́tí ìmọ̀ ẹ̀yẹ̀sọ́ ẹni ó bá wù ni ó gbé fún ibi ó bá yẹ ti gbé fún ẹni ó gbé fún yẹn ó lè kéré lọ́jọ́ orí tí ẹni kó o máa ní 1 2 3 sọ̀rọ̀ lọ́run tí ń pín gbogbo nǹkan kò mọ 1 2 3 òun lè ní 37 52 17 1 14 3. hunalika sujada kiyama. mo kí bàbá mi ẹlẹ́sìn mẹ́ta ọlọ́njẹ́ ẹ̀pẹ́ fún wa mo kí bàbá mi àgbà bàbá wa àgbà lífà agodoku ọlọ́njẹ́ ẹ̀pẹ́ fún wa. àmín ya Allah. mo wá kí bàbá wa àgbà nílẹ̀ yìí bí wọn bá ń sa àfa nílẹ̀ yìí tó fẹ́ jèrè àfa. alifa bàbá wa Allahu akbar Allahu akbar Allahu akbar Al-Azhari. masha Allah. àlùfáà wa àgbà tí wọ́n ń jẹ́ àlífà fún bàbá wa ọ̀gá wa àfa wa ustaz awwal làwọn pè wọ́n gbà náà. Allahu akbar. wọ́n ní àfa ní ọrùn ọwọ́. la ilaha illallah. tó o bá ti lọ́rùn ẹrù wọ́n náà lọ lọ́rùn ọwọ́. yatalazazuna. àfa àgbà ọmọ àfa àgbà alága ló dé yìí. yatalazazuna bizikiri fi layli. ẹni tí ó wá ṣe ìyáwó nǹkan rẹ̀ tọ́lọ́hún ò pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. yatalazazuna bizikiri fi layli. ọ̀pọ̀ èèyàn ló gbé ilé náà ró níwọ̀n jẹ́ kí ó kọ ustaz ó parẹ́. àwa dúpẹ́ pé nínú ayé yìí náà a tún rí ustaz padà. alhamdulillah. Allahu akbar kabiran. láwọn ọdún tó ti pẹ́ àfa aláníyàn re onínúure aṣáájú re àgbàlagbà tó kú ọmọ kéékèèké mọ́ra. la ilaha illallah. ẹ̀rí tí ń ṣe ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. àmín ya Allah. ẹ ní sẹ́rí padà lọ́nà. àmín. wọn ní fìtàkùtì ayé gbé yín. azalẹ̀sí tọrí Ẹni fúnibà tí a yóò kù, wù ẹ tí a tẹ̀wù. mo kí àfa àgbà nílẹ̀ yìí tí n bá ti kí wọn tán kíkí ti fẹ́ bù ṣe báwọn. ayakumullah. bí yóò bá ṣàfà tí ó jèrè nílẹ̀ yìí bó o bá mọ̀ wọ́n kí n lè bá sùnú ó pẹ́ nínú àfa púpọ̀ kọ́mú. ṣùgbọ́n wọ́n mọ̀ ṣàdún lára rẹ nígbẹ̀yìn ayé ni. hunalika sujada kiyama. wọ́n ti ń jẹ ìmáàmù nìbàdàn nínú ìbàdàn tá a wà yìí wọ́n ti ń jẹ ìmáàmù ń bá ṣé kí n kúkú pa tí mò ń ṣe yìí tì. hunalika sujada kiyama. wọ́n pẹ́ lórí ẹ̀ bí ilé yín rí. kọ́mú hunalika bó o lẹ ti ṣe bàbá bàbá sùnú. sujada kiyama. ìmáàmù wa kálọ́ lákọ̀ọ́kọ́ ìmáàmù tún wa kálọ́ sílẹ̀ náà lẹ́ẹ̀kejì sujada kiyama. ìmáàmù tún wa kálọ́ sílẹ̀ náà lẹ́ẹ̀kẹta èéṣe. sujada kiyama. torí pé azastum buniyanakum ala taqwa ayakumullah. ilé tẹ́ ẹ fi ọlọ́run mọ. kọ́mú hunalika. gbogbo tó jẹ mọ́tò ọlọ́run náà ni ó mọ ṣẹlẹ̀ ń bẹ̀. bàbá wa àgbà bàbá mi àgbà bá sùnú ìmáàmù àgbà alẹ̀ ìbàdàn tẹnu mi ò gbó kọ wọn. bàbá yìí ni wọ́n gbé súnà bàbá wa àgbà muhammadu lahadi akilápájáde. wọ́n wà lórí imam
ni wọ́n bí bàbá wa kí lápá. Ya Allah. bisimilayi kúrò aláì bá wa ké kíákíá. Bismillahir rahmanir rahim. Qul Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. bàbá di akílápá wa di àfà wọ́n kéwú wọ́n ké gbogbo ẹ̀ níjọ́ wọn wá di ìmáàmù ní Bódìjà. bàbá ìmáàmù tó gbé súnà wọn jáde lórí àga ìmáàmù àwọn náà wọ́n wá wé wọn ní láwà ní ìmáàmù ní Bódìjà. قاموا هنالك سجدا وقياما. insanu nadir. قاموا هنالك asirotun nadirotun. سجدا وقياما. ẹbí yín yẹn yàtọ̀ ọlọ́run kọ ìyàtọ̀ dáa wàláì 5G lọ́lọ́run tàn sọ́dọ̀ yín. alhamdulillah. ọlọ́run mọ́ padà ń bẹ̀ láéláé. àmín. mo kí àwọn ọlọ́lá wa tí wọ́n ń ṣe dáadáa fún wa látàárọ̀. yakumullah. bàbá wa àgbà Qadiri At-Taqawi As-Salati ẹsẹ̀ ṣéwù. Sheikh. gbogbo ìgbà tá a bá ń rí yín ẹ̀yin ò mọ̀jú ká ẹ máa ṣe tuntun lọ. La ilaha illallah. bàbá tẹ́ ẹ bá ti dálù dúró ọlọ́run ní dówó dúró. Amina ya Allah. bí tuntun ò bá ti dúró lọ́dọ̀ yín ní ṣíṣe fún gbogbo ará ayé wọn ní gbégbá bára lọ́jà àbí kankan ló kọ yín wọ́n fi ń gbowó. Àmín. ọlá ànábì Muhammad Sallallahu alaihi wasallam. ọlá olólùfẹ́ ànábì àfáàndá sàláàtì. kò ní tán fún yín sà ìjókòó yìí ẹ yẹ ìjókòó yìí Inshallah. ẹ bì fíìtì ẹ kẹyẹ bá wa ẹ ní dẹni yẹyẹ kẹ tó kú láyé. Amina ya mo kí ya mi lẹ́gbẹ̀ẹ́ Allah. wọn mo kí ọkùnrin obìnrin bàbá mi alágbèéní Damallahu àfọwọ́ ayatahu. agẹ́wùsù mo kí gbogbo ẹni ó wà ní ìjókòó ńláńlá bàbá líláfi Sallallahu. salamu aleykum wa rahmatulahi wa barakatu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. kò sẹ́ nílò ká máa sọ wípé ọ̀bẹ bàbá bọ́ Yakumullah. ó bá ọ̀bọ ọba a ó bá bàbá bẹ ọba a ó bá a bẹ́ẹ̀. a fẹ́ máa fún a fẹ́ jẹ́ kí òníwánu ojú kọ̀sídà lọ nìyẹn. Yakumullah. mo bá àlùfáà wa Muhammad Isa Abubakar authentic Hafizahullahu ta'ala. mo bá wọn ní orí ọ̀rọ̀ ni Damallahu ayatahu. èyí tí wọ́n sì sọ náà lọ̀rọ̀ Masha Allah. ọ̀rọ̀ tó bá lábùkù lèyí ò ní ẹjẹ́ mi náà ó ẹjẹ́ ń ṣe tàlíkù kí n fi kún tàlíkù a máa bá odidi ọ̀rọ̀ gangan jẹ́ ńgbà mí Allah. ọlọ́run bá wa ṣàlékún dáadáa fáfá wa náà Àmín. ọba fi wọ́n dùn gbogbo ohun tí jẹ́ mùsùlùmí Ìlọrin Yorùbá Sàláàtì Ládàáyanrí ọba fi wọ́n ṣe ìdùnnú fún wa ọlọ́run má sọ wọ́n di ìbànújẹ́. Àmín ya Allah. tó bá dénú mi gbogbo ẹni ọlọ́run fèmí náà ṣèdùnnú fún ọlọ́run jọ̀ọ́ má sọ mí di ìbànújẹ́ wọn. Àmín. ẹ jẹ́ kí n mú kinní kan mọ́ṣẹ́ yìí Ayakumullah. ká gbé ọ̀rọ̀ lẹ̀ fún ẹni tí ó ní ọ̀rọ̀. bàbá àgbàna kíbùlà àṣírọ́ọ̀fì ní ìjókòó yìí Adamallahu ayatahu. kí ló máa dún máìkì mọ́ wọn pé èmi náà lọ́rọ̀ sọ́là làlìkì àmọ́ ni. ẹ jẹ́ kí n sáré lọ sí àdúgbò kan níwájú UI Ayakumullah. bí wọn bá yà wọlé wájú UI báyìí ó dé síbo ẹ ṣeun ọ̀rọ̀ gbogbo lórí sílẹ̀ mo ti kí wọn mo ní bàbá lílá fi ìṣe ni wọ́n kí wọn ọ̀gá mi lẹ́ ń wò yìí Ayakumullah. wàláhì summa billahi ọlọ́run má gbà wọ́n lọ́wọ́ wa Àmín. má gbà wá náà lọ́wọ́ wọn. Àmín ya Allah. ẹ fún mi ní orúkọ mo kí gbogbo àwọn ọlọ́lá wa níjòkó mo ti ní mo sálámọ̀ lẹ́ẹ̀kan láì sàṣàkẹ́. La ilaha illallah. ó dáa mo kí àwa jànmọ́ Ó ẹlẹ́wọ̀n sí tó. àwọn bọ́bọ̀ nìyẹn àwọn iṣẹ́ tó tan náà nú Ajé. àwọn ọkùnrin tí wọ́n ń yálè Aláwàlá. bẹ́ẹ̀yẹn tẹ bàtà yín mọ́lẹ̀ yóò lóyún Ó ẹlẹ́wọ̀n sí tó fà. ọlọ́run ní fi yín lẹ́ngbà kọ̀ọ̀kan. Lẹ́mú. ẹ dákun orúkọ
يخلق الله ìta bàbá wa Ameerul Jaish la wà ẹni ṣéwù. شيخ bàbá ẹ̀ tún ṣe tuntun lọ́dún yìí. حياكم الله. gbogbo ìgbà ni ẹ̀ ń gbé wọn sáré. أنا أعرف ọ̀tá yín tí ò lè wá ó ń gbomi lọ́wọ́ ni o. بصفات حسنك جاهل. tó bá dẹ̀ gba omi tán ọ̀la Sunday yóò gbẹ̀jẹ̀ méjì. أنا أعرف بصفات حسنك جاهل. bàbá yìí ti dáa jù. ṣàmọ̀ yìí pé ìyà tí o bá kọ ságbàlagbà tágbàlagbà bá kọ sí ẹni kó o fi sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ jẹnu lọ. أنا أعرف ọ̀rọ̀ yín dàbí ẹni ó kọ sí ìsìkalẹ̀ ni. أنا أعرف ní ìhà ibi tí wọ́n ti kọ sí ìsì ni wọ́n máa rí. بصفات حسنك جاهل. wọ́n fi Kùránì búra bí Káàbà búra kódà bí wọ́n bá jó nígbàgbọ́ wọ́n fi Ògún Ṣàngó búra ipe sí ìsì níṣẹ́ ṣùgbọ́n ẹni tí ń wò ń wájú náà ni ó mọ̀ pé o. أنا أعرف بصفات حسنك جاهل. ẹni tí ò bá rí yín ẹ sọ fún tọ̀hún ẹni mo ní kí wọ́n sọ fún ẹ lọ bá mi sọ lọ́jà ẹni tí ò rí táńtọ́lọ̀ níbàdàn kò rí nǹkan kan. بصفات حسنك جاهل. bàbá ẹ̀dẹ̀ ń gbé wa sáyé ní tìdùnnú. متعير الأموات بما أنا قائل. ẹ̀dẹ̀ ń wù wá lórí ní tayọ̀ ẹ tó wa ní fàárí nínú ilé ẹ tó àfáà téèyàn lọ́mọ bá ń lé ẹ ṣe é bá ròde حياكم الله. ẹ ṣe é fi hàn fún ìyàwó yìí pé ọkọ mi rè ó rí ní àbò òwò bẹ̀ àbò كم bẹ̀ التي kúta محاسنك bẹ́ẹ̀ ò bá fẹ́ التي. tọ́ tí ò bá fẹ́ tọ́ wèrè حياكم ó الله. gbọ́dọ̀ ríru bàbá yìí kó ní ta ni wọ́n ń sọ náà. كم التي erin kọjá àgbẹ̀ wa ń tàka. كم التي محاسنك التي. ṣé erin jẹ́ bí ẹni tí wọ́n máa ń fi àdá lù pa ni. في وصفها. a ní káfíọ́ ló bá ní ọdẹ mọ̀ lọ́kọ mi àwa jẹ́ bí ìgalà tán fìbọn pa. كم التي محاسنك التي في وصفها. Mawlana Amirul-Jaish àfáà tó mọ̀ ní ó tún wá mọ̀ ná ju mímọ̀ ní lọ. كم التي محاسنك التي في وصفها. àfáà tó pọ̀ lárísìkí àfáà tó pọ̀ ní àṣírárù àfáà tó pọ̀ ní kídímọ́ àfáà tó pọ̀ lérè bí iṣẹ́ bá ṣe tó lè rè é tó. كم التي محاسنك التي في وصفها. gbogbo nǹkan ní ìrẹsà lè parẹ́ nínú ayé ìrẹsà kì í pa ẹ̀san rẹ̀. أجاز البليغ. kí bàbá tó dẹni tí ń lo báírò lénìí wọ́n ti lo pẹ́ńsù rí. أجاز البليغ. ẹni ó bá wo onípò náà fẹ́ kó mòlúdì òun wá sí inú họ́ọ̀lù wọ́n padà máa ládìí ẹ̀ lórí àga fún ẹ. أجاز البليغ. nítorí pé àná lẹ ti sáré òní lọ́dọ̀ àwọn Yorùbá bí wọ́n bá wọnú ọjà lọ tán bá ń ta aporú ẹ̀pà àjẹ̀bú. أكرمه. wọ́n wàá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ títóbi tí ń bẹ lọ́wọ́ àwọn wà ní aporú ẹ̀pà àjẹ̀bú. àpẹẹrẹ ni ẹ máa gbọ́ o ògidì ni láti ìlú Òṣogbo odidi ọjọ́ méje la fi pèlú aporú ẹ̀pà àjẹ̀bú kó tó dògidì báyìí. أجاز البليغ. ìwọ tọkàn rẹ bá ń ṣe bí ìgbà tó pọ̀ àyà rẹ bá ń ṣe bí ìgbà tó bì ẹ bù sínú omi gbóná inú burúkú náà ó lọ ni o. أجاز البليغ وعرفها wọ́n pe القائل. nǹkan ní ẹ̀pà àjẹ̀bú aporó ẹ̀pà àjẹ̀bú ẹ wá máa gbọ́ tólóye bá ń gbọ́rọ̀ kò ní í gbọ́ ọ̀rọ̀ lásán yóò gbọ́ òye inú ẹ̀. حياكم الله. wọ́n wá ní láti ìlú Òṣogbo ọjọ́ méje làwọn fi pèlú aporó ẹ̀pà àjẹ̀bú ṣé wọ́n pè é lẹ́pà Òṣogbo ni. أجاز البليغ. ẹ̀pà àjẹ̀bú ṣe lè jẹ́ ṣíṣe ní Òṣogbo. a jẹ́ pé bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́ ẹ̀ bá mọ iyì rẹ̀ ẹ padà bá lọ́wọ́ lọ́wọ́. وعرفها القائل. bàbá àníyín nìbàdàn Ìbàdàn mọ iyì yín o. إن كنت شمسا. àníyín nìbàdàn Ìbàdàn fi ń ṣe fáàrí o. إن كنت شمسا. bàbá kan bá dé lọ́la nìbàdàn yìí tó lòun náà pọ̀ yóò máa pọ̀ lẹ́yìn pípọ̀ yín ni. إن كنت شمسا كأنه زن كلام ẹ tó حكيم. wàá wò bí ìran bí mo bá tún wá ń ṣe nǹkan bàbá wa ní kíbla sírọ̀f bàbá wa dé tán bá ti wá jòkó láti ìgbà tán bá ti jòkó ó di gbà tá a bá tó sọ wípé rọ́bà náà kan tó dìde láàfà àti gbogbo ayé ń wá láàfà شمسا. àti gbogbo ayé ń wò kí wàá ló dé táwa náà ò ní tán sínú khidma yín.
bàbá yẹn ní tán láíláí. Àmín ya Allah. Ọlọ́run ó bá mi yọ rìfáàsì kúrò nínú ọkọ̀ yín. Àmín. Yóò yọ páàkì kúrò ńbẹ̀. Àmín ya Allah. Ìtí ó kàn sẹ́kù ní dírẹ́fù. Wájú lẹ́mọ̀ lọ bí mọ́rúwá ò bá dúró kè wọ rìfáàsì ẹ̀ ní dú ẹ̀ ní padà sẹ́yìn. Àmín. Ẹni àkọ́kọ́ Ní àkọ́kọ́. tí wọ́n ní ká wá ìyọ́nú Ọlọ́run lọ sí ọ̀dọ̀ wọn níjòkó yìí. Ayakumullah. Kẹ́mi má wulẹ̀ lọ́rọ̀ kankan mọ́ kí n kúkú ṣe ní eléyìí. Wọ́n ní ká lọ sọ́dọ̀ bàbá wa. Ó kọ́ ńlá lẹ́kọ̀ọ́ yìí o. Ó ní tíbọ̀ láti wá pè báyìí. Bàbá àgbà bọ́lọ̀ ń bá kànyàn dá àmọ́ kan kí ni. Allah. Olọ́rọ̀ àbí àgbà máìkì. Kó sọ̀rọ̀ sókè. Pàdí mi ni ọdọọdún àjọ máa jù síra wa ni. Masha Allah. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú. Àmín. Olóṣù ò ní lóyún mọ́ ọ lọ́wọ́. Àmín aramatallahi wa ifrajilu. Yani matallahi mufulisuni ani. Ìjókòó wa yìí ojoojúmọ́ là ń tẹ̀ síwájú sí i. Lọ́dún tó lọ bàbá wa Ameerul-Jaish wọ́n gbé ẹ́dífíìsì ńlá kan kalẹ̀. شهد الأنام بفضلكم حتى العيد. حتى العيد فالخير ما شهدت به الأعداء. tó o bá lọ sóríire toríire rẹ o bá ti débi pé ọ̀tá náà sọ pé ó gbìyànjú but èmi ò gbà tiẹ̀ sá àní ò gbà tiwa àní ò gbà tiwa dandan kọ́ ni kó o gba tiwa gbogbo èèyàn kọ́ ló gba tànábì. Fàlí khairu ma. ìtawà nílò ni pé kí majority ó mọ fẹ́fọ̀ wa sórí wọ minority láṣì ọmọ. Shahidati billah. ẹ wá gbé that wonderful didactic edifice ẹ gbé kalẹ̀ lọ́dún tó lọ. Alhamdulillahi. School na scam. má bá wọn sọ bẹ́ẹ̀ mọ́ o. Fàlí khairu ma shahidati billah dáhùn. ilé tí àwọn ilé gan mọ̀ yìí pé ilé ló ṣẹ̀ṣẹ̀ dé yìí. Fàlí khairu ma shahidati billah dáhùn. house ni house wọ́n mi lẹ́lòmíì máa ń ṣe ó mú ní tọ̀dọ̀ yín. Fàlí khairu. ibi àṣírí náà ti bò tó yọ ní ńlá náà tó yọ mọ́sálásí ńlá náà kèésì àkọ́kọ́ kèésì kejì kèésì kẹta ẹ̀ mọ̀ dára ayọ̀ lọ ni bàbá. Ma shahidati billah. ìyẹn lẹ fi gbé wa sí orí eré ní ọdún tó lọ. Bàbá gbogbo gbà á ń retí tuntun torí àwọn ọmọ yín náà bí mọ́tò yín ṣe ń lọ wájú tá a rí pé ẹ̀gbẹ́sẹ̀ lé búrẹ́kì àwa náà à ń gbé iná yẹn tẹ̀lé pé bàbá ti ń lọ bàbá ti ń lọ torí àgbàlagbà alẹ́ nìyẹn máa tẹ̀lé. Bàbá lọ́dún yìí ẹ wá gbé ìtìfálù bí mi ìlàdí Rasul ẹ gbé wá sínú gbọ̀ngàn Mawlid 21 níbí ẹni ó bá mọ ọ́ọ̀lù yìí nìbàdàn àwọn oní tíátà ló sì ń bẹ̀ ó tún bẹ̀rẹ̀ nìyẹn mo ní o mọ̀ mú kinní yẹn mọ́. Ayakumullah aramatallahi ní khairu. dágbọ́rọ̀ jàre o rí pé àjámu ti ń ṣiṣẹ́ ni. Rajilu. Bàbá èyí tẹ́ ẹ tún fi wá gbé wa sí eré lẹ́nìí tẹ́ ẹ tún ní kí wọ́n wá wò ó ní wípé Mawlidu Nabiy a kó wá sínú gbọ̀ngàn Mawlid 21 lórí Ring Road nìbàdàn. táàfù bá tó ń tí ń pera rẹ̀ kò ní ṣe nǹkan Ring Road o. gbogbo èèyàn ní máa ń parọ́ mọ́ra ẹlẹ́bù mò ń gbé ẹlẹ́bù mò ń gbé ẹlẹ́bù mò ń gbé ń bẹ́ẹ̀ bá dórí akálà wọ́n bá ní ọ̀kadà 15 lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ rẹ̀ inú gbó. Aramatallahi ní khairu. Lítọ́dún yìí ẹ kó wa wá sínú gbọ̀ngàn níbí bó tiẹ̀ jẹ́ wípé ìdájọ́ Ọlọ́run padà fooru mú wa. Wallahi orí mi ti ń gbóná. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọwọ́ ọpẹ́ tiẹ̀ gbé wa sí inú ọlá ńlá tálálà àfa náà lè ń wọ bí. má lè rò pé bó ṣe wọ bí lónìí o lè wọ ọrú bí lọ́la o. Ọlọ́run gbé gẹ̀ẹ́sì o. wọ́n ń pe àwọn kan ní báńsà wọ́n máa ń báńsì èèyàn ni o. Aramatallahi. Ọlọ́run má jẹ́ yóò ṣẹ̀sìn Ring Road. Ní khaifu wajilu. bàbá mi yóò kùn. Àmín. ẹ máa rí tuntun ṣe sí i. Àmín ya Allah. For today àwa nílò Zawiyah wa ilé kéwù wa
àsàlátù wa foundation wa mọ́sálásí wa gbogbo ohun tí ń jẹ́ mọ́ Yuswillah lápapọ̀ àti gbogbo ohun tó tún wà lábẹ́ rẹ̀ yányán láwọn nǹkan ńláńláńlá a nílò ìrànlọ́wọ́ Ọlọ́run tí apá bá kún tán ẹran ó mọ tó pín. Ayakumullah. bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan tó dáa tí ò bá rí àwọn ẹni dáadáa máa kún lọ́wọ́ nídìí ẹ̀ yóò sùn. ọwọ́ pa nírú eléyìí náà ń bàdàn àdúpẹ́ o. Alhamdulillah. à ń lọ sọ́dọ̀ Mawlana Sheikh Muhammad Umar NMA àbí Umar Tapa ọmọ Tapa lè ń pe tìmìlì Julius ìyọ́nú Tapa ló wù mí níjọ́ bínú Tapa mi ò ní sílé wọ́n ní wọn kì í sin Tapa ń dùbúlẹ̀ òró ni wọ́n sìnkú Tapa Tapa ejinana bàbó yanleyànle tó bá yẹn Tapa lálẹ́ yóò sinmi agbájá ọmọ ajídáná kúlí bàbá wa àgbà Tapa ọ̀dọ̀ bàbá là ń kọ́kọ́ lọ. Masha Allah. a fẹ́ kí wọ́n bá wa tún dára dùnú káyé mọ̀ yìí pé ọlá ń bẹ nídìí Kùránì bíi tàtijọ́. Allah. Ya rahmatallahi. wọ́n ní Umar Tapa ní okò bàbá wa. Mawlana Sheikh Abdulqodri Umar Tapa. bàbá gbogbo òjókòó yìí lọ́kùnrin lóbìnrin wa mo rí pé àwọn àgbàlagbà ń kí àwọn àgbàlagbà lọ́wọ́ ni. Rahmatallahi. Inni khaifun wajilun. àwọn àgbàlagbà bá ti yanjú àwọn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Inni matallahi ni mufulisun ani. Àmín. Walisali amanu. wọ́n ní lórúkọ bàbá wa àgbà Madibo 250,000 naira. Allahu akbar. Anakumullah. táwọn bá ti dákọ bàbá Allahu akbar àwọn olókọ níbi tí bàbá bá ti wà. Allah. àfi pé yóò bá fẹ́ gbé lọrin tó fẹ́ lọ ọmọ sàfà rẹ̀ lóko. bá a bá rí mọ́lọ́kàn wa 250,000 yóò wá máa jẹ́ 500,000 naira. ẹgbẹ́ Ọlọ́run tóbi jẹ̀ wọ́n. Allahu akbar. èyí tí ó sì gbọ́ Ọlọ́run tóbi 5,000 1K ló sọnù nítorí ó tún kọjá ó tún gbọ́kàrà kọjá níbi owó òun ti sọnù lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ó tún dúró pé páàkì ilẹ̀ ilẹ̀ olórí ibú tó ń ti sọ owó nù náà ni. Walaysa li amaluhu. ìwọ tó sunkún torí 1K wọ́n wá fi 500K lẹ́ẹ̀mí kan ó sọpọ́lọ́ ń tóbi fún tọ̀. Alikọ́lé alima bí. gbogbo ẹni ó bá ṣe Allahu Akbar nísìn láàrin ìsìn iṣẹ́ mi ó di bílíọ̀nìà. Allahu akbar. bàbá nínú ìṣesí ayé nínú economics wọ́n pe tọ́píìkì kan ń bẹ ní law of diminishing return. owó ni mo fi kà á. Wallahi. kìí ṣe nǹkan nù pépà. Kì máa ṣeré. wọ́n ní this law of diminishing return is applicable to everyone. ó dẹ̀ jẹ́ ìfẹ́ ìbólẹ̀ ńgbà náà kápò ti fẹ́ mọ̀ jọjú èwo ni. Ayakunla. ẹ má bù ṣúgà já náà. Ma fi tawakufi min salami. wọ́n ní gbogbo nǹkan tán kà lọ́wájú wọn tún máa ń kàwé yìí. bàbá Bọ́lá bá ń tán ní gbogbo ilé tó bá ń tán ní gbogbo ayé Fahila li amami. tó bá ń tán ní gbogbo ayé. Fahila li amami. Ọlọ́run ní tán nílé bàbá wa àgbà ọba àlú Ìlọrin. Fahila li amami. sẹ́ẹ̀rí tí ò bá ti tán ẹ ti ló kọ́ wọn ni ká máa dá kò ní tán fún Mọ̀tápà. Fahila li amami. Fahila li amami. tí wọ́n bá ní ó mọ̀ ti di tán once upon a time òun náà lówó ìròyìn ò ní gbèrú ẹ̀ nípa yín. fi tawakufi min salami. níjú àti mọ ẹran wájú lójú ẹran gbé wájú lọ́lọ́run mọ̀ fàyè yín sí. Fahila li amami. Fahila li amami. We really appreciate you so much sir. ẹ ṣé o. Fahila li ẹ amami. kú ìnáwó gbogbo ìgbà ẹ kú ọ̀rọ̀ àdínì ẹ kú ọ̀rọ̀ tọ́lọ́ǹtà nẹ́bí wọn ni ẹ wá gbowó àdúrà.
àwọn bàbá téèyàn lè ṣàdúrà fún tí wọ́n tún. إلى الهوام bisimilayi ilá fi gbogbo ẹni ó wà nù ọ́ọ̀lù ìṣọ́ ọlọ́run tó ju security lọ ọlọ́run mọ́ bá wa fi sọ bàbá wa. آمين يا bisimilayi الله. rahman rahim. لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. wọ́n ní ká lọ sọ́dọ̀ bàbá wa àgbà èwo gangan. alhaj abdul hakim sanusi. alhaj abdul hakim. bàbá mi máa tówó bàbá ọba ìlú lọ nígbà ìwọ ọlọ́run ìwọ mà láyà o ó mà láyà o ẹ sáà tọ́jú ẹ̀ dáadáa. ó mà tún láyà yàtọ̀ o tọ́jú ẹ̀ dáadáa. bàbá mi ẹ ṣé o ẹ kú ìnáwó gbogbo ìgbà o. ẹ ṣeun. mo kí ọmọ mi Àlàó mo kí ajá sísá ìràwọ̀ òwúrọ̀ director ọmọ àpọ́nlé nù ó ní dẹni àná. آمين يا الله. wọ́n ní ká pe bàbá wa Haji Abdul Hakim Sanusi àwọn dà. Haji Hakim Sanusi. Haji Hakim Sanusi. Haji Hakim Sanusi. Haji Hakim Sanusi. Ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀. Haji Hakim Sanusi. Haji Hakim dà afẹ́rí wọn Haji Hakim Sanusi. Haji Hakim Sanusi. ẹ máa bọ̀ wá Haji Hakim Sanusi. Haji Hakim Sanusi. Ọlọ́run máa dàgùn lálẹ́ Haji Hakim Sanusi. bàbá tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yìí. Kedere yìí. Alhaji Abdul Hakim Sanusi ni wọ́n ń jẹ́. Masha Allah. bàbá wa gba Ameerul-Jaish wọ́n ní ká dúpẹ́ tó tún jẹ́ ọpẹ́ tó tún yàtọ̀. Masha Allah. wọ́n ní ká dùn fún yín for all your positive impacts Masha Allah. in the life of Sheikh. Adúpẹ́ o. Alhamdulillah. May Allah in His supremacy Ya Rabbi. continue His guidance, Ameen. protection, Ameen. day by day elevation Ameen ya Allah. upon you, your life and household. Ameen. wọ́n ní gbogbo nǹkan ló lè tán ẹni tán bí owó ẹgbẹ́ o. Ameen. wọ́n lẹ̀ ní faragbà awẹ́ o. Fa ilal amami. wọ́n lọ́lọ́run ní yọ sọ́kìn lẹ́sẹ̀ yìí. Ilal amami. wọ́n lẹ̀ ní bọ́fọ́ bíi pọ̀pọ́. Fa ilal amami. Ilal amami. bàbá ṣe rí. Yes, sir. Ma fi tawaqufi min salami. ṣé lálẹ́ yìí náà ni ó jẹ́ wàláì súnmọ́ bíi láìlẹ̀dí láìláìláwà àti sùn mí láàárọ̀ làbáyé nísìn. Ma fi tawaqufi. ìyá mi ẹ̀mí yóò gùn mọ́. فإلى الأمام إلى الأمام فإلى الأمام إلى الأمام إن التوقف زبة إن التوقف زبة تضرب بأذان القراء. Masha Allah Alhaji wa Abdul Hakim Sanusi ẹ bá wa mú account number fún wọn wọn làwọn ó tẹ owó tí tán promise òde yìí nísìn wá mọ̀ mú tèmi fún kí ló dé sẹ́mi ni mò ń sòde ni wọ́n làwọn fẹ́ bùn mí lówó wọ́n sì ní mọ́ announce tán bá ní o má kàǹtì wá ní o mú lọ tán bá ní o mú wá bóyá Ọlọ́run ò ní kí ó wà ń bẹ̀ nìyẹn èé ṣe òwò wa mẹ́fà kàǹtì tiẹ̀ lọ òyìnbá torí ẹ̀ wá bí gangan àti gbowó sínú foundation bàbá ẹ jẹ́ ká tẹ̀tí foundation nísìn a fẹ́ máa rí báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àtànábì ọdọọdún làjọ máa wà ń bí ẹ dẹ̀ ẹ ṣeun God bless you my brother kò ní bàjẹ́ fún ọ ìyàwó rẹ ò ní fi ọ́ lẹ̀ Sunday so ó ti dá a báwọn ẹni tó kù tá a lọ sọ́dọ̀ wọn ká máa ṣe kíákíá à ń lọ sọ́dọ̀ bàbá Nakim. Inshallah. The next person ẹ jọ̀ọ́ ìfẹ́ ṣe mistake béèrè lọ́wọ́ wọ́n ní ká lọ sọ́dọ̀ bàbá wa
Maulana Sarkin Quadiriyyah of the whole Africa. Hafizahullah. Allahu Akbar. Inshallah. A classic man par excellence. Afa tolonke. Alhamdulillah. Baba Sarkin Quadiriyyah. Adamallah hayatahu. Ilé ìlọrọ̀ dà. Sẹ́ríkì. Baba Sarki ní àti àpò àwọn àpò àfáǹdásàláàtì àwọn fi 250,000 dá sí foundation náà. Allahu Akbar kabira. Ẹ sọ pé Ọlọ́run tóbi. Allahu Akbar. The next person ká tó kúrò lọ́dọ̀ bàbá bisimilayi kan lìíláàfin kan gbogbo ń tẹ̀ ń ṣe tí ẹ fi ń rí Ọlọ́run gẹ̀ẹ́tì. Inshallah. Ọlọ́run mọ̀ sọ pé òun òjé yẹn ò jẹ òun mọ́. Àmín ya Allah. Gbogbo òjé yín ti ń jẹ Ọlọ́run. Ọlọ́run jọ mọ̀ sọ pé kò jí ọmọ. Àmín. Lìíláàfin fún bàbá. Bismillahir Rahmanir Rahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. A kò ń bẹ̀ a mọ̀ lọ sọ́dọ̀ bàbá wa ọlọ́lá wa tí wọ́n jẹ́ Khalifatul Quadiriyyah Inshallah. for the whole state of Lagos. Aha. So bàbá wà ní orí bùkátà kan lọ́wọ́. Ayakumullah. Tí wọ́n bá ti wọlé wọ́n ti gbọ́n bí wọ́n wà pé a ti dáko àwọn báwọn. Ọlọ́run jẹ́ wọn ó pẹ́ fún wa. Àmín ya Allah. Láti bẹ̀ ta ni God bless you. Bàbá lílá fi wọ́n ní ká pè yín pé donation yín fún tòní. Ìdíyàtú fọmọdínì mọ́wúlá wàràmàtú. Bàbá wa Sẹ́ríkì ẹ̀kú ìnáwó gbogbo gbàsà. Àmàrí yín báwo. Kò sẹ́ni tẹ́sùn kalẹ̀ fún ẹ̀ ní sàárẹ̀ o. Àmín màgánà tí lè orí kò fi ọ̀rọ̀ kí akísọ́ni. Ó yá wọ́n ní ká pe ẹrú Ọlọ́run yìí. Alhaji wa Engineer Muh'd. Ayakumullah. Àwọn dà. Nínú àwọn aláwọ̀dù wa ni wọ́n láàárọ̀. Wọ́n wá ní kádàrá Ọlọ́run alẹ́ ló fi àwọ́ọ̀dù tí wọ́n sí. Inshallah. Ó yẹ gbẹ́sẹ̀ lé ẹ̀mọ́ bàbá ẹ̀ ní dẹni àná. Àmín. Ọládé Muhammad. Kéèyàn máa tẹ̀sẹ̀ sọ pé sẹ́ kóyàn wá. Nígbà téèyàn ò fẹ́ dá owó mọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. So àwa ti mọ̀ pé ó wà ńlẹ̀. Fún ìjókòó yìí sir and for the award and everything. Kí ni ẹ ní láti fi bless ìjókòó yìí? À ń lọ sọ́dọ̀ bàbá wa Nakib. Adamallah hayatahu. Ẹ fún ìjókòó ní ṣe ń sọ fíìmù Yorùbá ni. Gbogbo ń tẹ́ ẹ fẹ́ náṣẹ́ fún ìjókòó yìí. Ẹ wí ilé ẹ̀kan náà. Fún ìjókòó fún nàró ńkọ́. Ẹ ti fún ìjókòó lówó okòwò nàró. Kò nàró. Àtòwò lóṣù. Ẹ láwọn ọ̀rẹ́ yín bíi méjì mẹ́ta tán bá yín wá. Àbí òsì. Ọlọ́run ní jí ó jẹ́ yín nìkan. Àmín. Ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run. Innahu yakulu 50. Makibul aw mardud. Al-amru alaykum. Ìṣesí bàbá. Ìta ń sọ ní Lárúbáwá ni wípé káwọn èèyàn má sùn. Ipe ojú àsìkò sì wà ńlẹ̀ ibi sì ń dùn o. Ẹni tí ò kéwù ẹ̀ kú ìyà. Àwa náà wò kọ́là mọ́. Ẹ kú ìnáwó. Owó tẹ́ ẹ fẹ́ fi gba àwọ́ọ̀dù lẹ dárúkọ yẹn. The second thing tí ìjókòó ìtúni ń béèrè lọ́wọ́ yín. Kí ni donation yìí? Sí foundation yìí gangan. Ẹ máa wojú bàbá. Ẹ máa wojú wọn. Ẹ wá ṣe tó wù yín bá. Ó yẹ ẹ ṣe kíákíá. Ẹ jọ̀ọ́. Ẹ dákun torí Ọlọ́run. Káwọn bẹ́ẹ̀ tó lọ ṣánẹ́ẹ̀lì wo nu lórí rédíò. Tọ́
bàbá ní ntẹ́ ti ṣe náà barakallahu fi. ṣé àwọ̀dù wọn wà níbí àbí wọn mọ̀ gbà létà. ẹni tí bàbá ti láǹdì wá sí kan gbé fún wọn. Inshallah. àbí so gbogbo ẹni ó bá promise owó ẹ dákun ẹja máa ṣe kíákíá. ẹ dákun. ìyá wa gbọ́dọ̀ fùsàlátì ẹ ní jábọ̀ ńgbà kọ̀ọ̀kan. ìyá ní fún ọmọ ìyá àwọn ẹ̀gbọ́n àwọn olólùfẹ́ àwọn. bẹ́ẹ̀ ni igbákejì bàbá nù lójú ayé kọ́lọ́hún ó kẹ́ àwọn ustaz wa bisimilayi kulu wàllá. bisimilayi rahman rahim kulu wàllá wàhídù allah sọmọdé lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ìyá wa ní látọ̀dọ̀ tàwọn àwọn donate sum of 200,000 for this foundation. gbọ́dọ̀ tóbi fowó. alájà àdánwò tí máa dé báyàn tó fi di pé èyí mọ́kàlì yẹn máa yọ ta pé lasting tó kù mí kùnú ọlọ́run ní jí ó ṣẹlẹ̀ sí i. Amina. ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. ọlá la ilaha illallah. àmín. bisimilayi náà àti iná fáwọn alájà ẹ̀mí tí inú ogun o. àmín. ẹ kú àsẹ̀yìndé ustaz ẹ kú sojú sẹ́yìn. ó náà ni bàbá là ń lọ. ó ti yọ owó àdúrà. bàbá wa gbà ọba ìlú Ìlọrin níjòkó. wọn kì í ṣe àgbà ẹ̀rí pé mi náà ń sọ wípé ó jọ mí lójú wípé bàbá wà níjòkó ń bì kan lóru ìpàdé wọn lóde òru rí ìfẹ́ rò bẹ́ẹ̀ bóyá ẹ̀kan so níta fi wà níbí wàláhì nǹkan náà tóbi ni a sì fẹ́ kí bàbá wa àgbà Nakibul Ashraf tí wọ́n ń jẹ́ ọmọ ọlọ́lá wa ọba ìlú Ìlọrin kí wọ́n sọ̀rọ̀ níṣẹ́jú bàbá wọn. So èmi ń drop eléyìí nísìn. Wọ́n tún ní bàbá wa àgbà aríléyàn sí. Mo ní kó o má mu àjámu mọ́. Ó ti tó bá wọn. Bàbá mi àgbà aríléyàn sí. Wọ́n ní látọ̀dọ̀ yín sà fún foundation yìí. Inú mi dùn pé ìjókòó yìí kìí ṣe ìjókòó tá ti máa há ẹ̀ lẹ̀. Kìí jókòó kókó. Àwọn bọ́bọ̀. Allahu Akbar. Bàbá ní fún ìjókòó yìí àwọn fún wa ní owó ìlú tí gbogbo ayé ó máa gbogbo èlò ni wọ́n ń ṣe torí ẹ̀ mo fi ń fi báyìí kó má bàa mọ denomination tí owó náà jẹ́ bàbá kó páǹsì wọ́n kó sí ibi báyìí ta ni ó wàá gbà sí ọwọ́ àfáà mi ẹgbàá sọ́wọ́ ni ó bá bọ́ ọ́nù kí ẹlòmíì ó tún wò ó nu ọlọ́run jí yóò mọ̀ pọ̀ sí salamu aleykum wa rahmatulahi wa baraka wọ́n ní ok wọ́n ní gbogbo jama náà lápapọ̀ gbogbo ẹ dákun torí ọlọ́run olùdí là ń ṣe kèé end of the year party. ó sì fara balẹ̀ sóńkóró ló mú kó tó wọlé ni. ó sì ti ń wá tipẹ́ ọlọ́run ní fi ọ́lẹ̀ o. àmín. gbogbo jama lápapọ̀ ní ìṣẹ́jú kan tó kù yìí wọ́n ní kí n pe gbogbo ẹni ó bá ní tó fẹ́ fi ran foundation lọ́wọ́ ká máa mú bọ̀ wá síwájú à ń dúró eléyìí à ń lọ sọ́dọ̀ ọ̀gá wa àfa wa bàbá wa ìdá sàlàtì. ṣéèkù. ó yá gbogbo ẹni ó bá fẹ́ mú wá báyìí máa mú bọ̀ wá síwájú màlífà ìdá sàlàtì wòlíì ọlọ́run tó pọ̀ rẹpẹtẹ tọ́ba ọlọ́run fún tí ò fi sáhùn yawmun la yawmaini àlùfáìdà sọ̀láàtì. yawmun la yawmaini àlùfáìdà sọ̀láàtì. bísímìláyì kákí bàbá wa àfa olóye ní Ìlọrin tọ́ba ọlọ́run kún tí ò fi gara àfa ọlọ́run tọ́ba gbà àfa ọlọ́run tọ́ba yàn tọ́ba kẹ yawmun la yawmaini àlùfáìdà sọ̀láàtì. wòlíì ọlọ́run ní Ìlọrin ọ̀rẹ́ ọlọ́run ní Ìlọrin èèkàn ọlọ́run ní Ìlọrin aṣojú ọlọ́run ní Ìlọrin ní yawmun la yawmaini àlùfáìdà sọ̀láàtì. yawmun la yawmaini àlùfáìdà.
bàbá ọwọ́ yìí náà ní gbogbo ètò ọmọ lọ bàbá ẹ má gbà wọ́n ní kó lè papọ̀. gbogbo ẹ lè bá a papọ̀. wọ́n ní kí gbogbo rẹ̀ lè papọ̀ ìràwọ̀ òwúrọ̀ ẹ máa múra lẹ̀. alájà wa Azizat